Mo dó ọmọ yẹn lánàá, mo fẹ́ dó pa. Ọmọ ìyá mi, mi pàtàn ọmọ yẹn. Mi pàtàn ọmọ yẹn. Alangere o, alangere leto, bóyá ló mọ ojú rí. Ó lẹ́kùn weekend, ẹ̀yin olólùfẹ́ wa. Ẹ kú weekend, gbogbo olólùfẹ́ lé akéde. Kẹ́ wá parapọ̀, kẹ́ gbọ́ ètò tó fọ́gbọ́n yọ. Alangere. Tẹlifíṣọ̀n ń fẹ́ràn ẹ̀ rárá. Wípé mo fẹ́ ṣe iṣẹ́ lórí tẹlifíṣọ̀n. Láti ilẹ̀ ni mi ò ti fẹ́ràn. Ìdí ni pé Alangere. ó jẹ́ pé pẹ̀lú orúkọ mi o, àwọn ọmọ tí wọ́n jẹ́ Feranminga Babalola, tá a bá máa kà wọ́n dò ní báyìí, wọ́n á ti lé ní 5 million. Because mo rántí ọjọ́ kan. Alangere. Orúkọ mi ò yí padà o, èmi ni Feranminga Babalola aka Agbaman Feranminga lalalala. Feranminga Babalola ohun gan kọ́ ló kọ tí wọ́n sọ mí láti ilẹ̀ bẹ́ẹ̀ ni. Nígbà tí mo dé sórí afẹ́fẹ́. Ètò kan ní kókórúkọ mẹ́rin pọ̀ ẹkúnkún mẹ́niyẹn ní alátọ̀dá tó ṣẹ̀yọ ẹ̀sìnàtì ṣúgà. Ẹ káàbọ̀ sí orí ètò yín ètò wa. Ètò Alangere lónìí, ọ̀kan pàtàkì lára àwọn àgbà gbóhùnsáfẹ́fẹ́ nílẹ̀ Nàìjíríà tí wọ́n fi ìlú Ìbàdàn ṣe ibùgbé ní àlejò ta ní lórí ètò yìí lónìí. Ẹ kú dédé àsìkò yìí sà. Ẹ káàbọ̀ Olootu àti atọ́kùn. Mo kí gbogbo ilé o, nílé lóko lódò àti lẹ́yìn odi, ní gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ wá. Ẹ kú kalẹ̀. Ẹ jẹ́ n bẹ̀rẹ̀ láti bí. Kí ni ìyàtọ̀ láàrin Olootu àti atọ́kùn? Atọ́kùn lẹni tó ń ṣètò yẹn. Olootu ẹ̀ lẹni tí ó jẹ́ pé ó máa ń fún láwọn ìlànà tí ó tẹ̀lé. Wípé báyìí ni nǹkan tá a fẹ́ ṣe lónìí, ẹni yẹn lolóòtú. Atọ́kùn lẹni tó ń ṣètò yẹn gangan. Ṣé a ṣì ní Olootu mọ́ lórí àwọn ètò tá à ń ṣe lénìí? A ní bí aláìní. Ó lè jẹ́ olóòtú ìwé ìròyìn. Ó lè jẹ́ olóòtú lórí ètò orí rédíò. Ṣùgbọ́n pọ̀lọpọ̀ ọgbà là ń dárúkọ olóòtú ìyẹn tó jẹ́ pé ó máa ń darí atọ́kùn tí ò ní sí ńbẹ̀. Kódà kò ní ní ipa àbí ìpín kankan nínú téèyàn ń ṣe. Àkànṣe àdàkọ ẹ̀ ni. Pé olóòtú ètò yìí ni kàsínà tí èlìlè. But ṣé nígbà tẹ́yìn bẹ̀rẹ̀ ṣé Olootu máa ń nípa lórí iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́? Ó ti di dandan nítorí pé àkọọ́lẹ̀ tí wọ́n ń pè ní script wà ń gbà yẹn. O kàn lè bọ́ sórí afẹ́fẹ́ kó o bẹ̀rẹ̀ sí ní sọ wúròwótò. Afẹ́fẹ́ orí rédíò tèmi mọ̀ dáadáa tí mo ti ń ṣiṣẹ́. O kàn lè bọ́ bẹ̀ ńgbà náà kó o wá nítorí pé o ti lẹ́bùn wàá máa wí wóróworó. Àwọn ọ̀rọ̀ kan wà tó jẹ́ pé wọ́n ṣe é sọ láfẹ́fẹ́, òun ni wọ́n ń pè ní NTBB, not to be broadcast. Olóòtú rẹ ni ó jẹ́ kó o mọ̀ pé a lè lọ bí o. Ní pàtàkì tá a bá ń sọ̀rọ̀ nípa iléeṣẹ́ rédíò tó jẹ́ ti ìjọba, o kàn lè là á mọ́ gómìnà nípínlẹ̀ yẹn. Ìbá máa ṣe ohun tó dáa, ìbá ṣe ohun tí ò dáa, ẹ máa pẹ́ sọ ni, ẹnà máa wà ń bẹ̀. A máa tọ́ wa sọ́nà inú script. Ẹ bá máa lọ báyìí, ẹ jẹ́ ká lọ báyìí, ẹ jẹ́ ká lọ báyìí. Kẹ́ ẹ tó gorí ètò, tẹ́ ẹ bá tún gorí ètò ńgbà tẹ́ ń play record, a tún máa sọ àwọn nǹkan kan tó yẹ kẹ́ ẹ tún fi kún tẹ́ ẹ fi kún tẹ́lẹ̀tẹ́lẹ̀. Iṣẹ́ Olóòtú nìyẹn. NTBB, not to be broadcast. Ẹ fún mi lápẹẹrẹ nǹkan tó ń jẹ́ NTBB yẹn. Kéèyàn wá dórí afẹ́fẹ́ ní ìsìn. Mo dó ọmọ yẹn lánàá, mo fẹ́ dó pa. A gbọ́dọ̀ sọ rú ẹ. Téèyàn bá fẹ́ gbé gbọ̀nà míì, báwo ló ṣe lè sọ? Ọmọ ìyá mi, mi pàtàn ọmọ yẹn. Mi pàtàn ọmọ yẹn. Nǹkan kan náà lẹ́jọ́ sọ o. Nǹkan kan náà ni mi pàtàn ọmọ yẹn. Mi pàtàn ọmọ yẹn. Èèyàn lè pàtàn ọmọ in so many ways. Ṣùgbọ́n tó lòun pàtàn yẹn. Ìyẹn ti direct jù. Pé mo tú ọmọ yẹn. Ẹ dárúkọ yín fáwọn tó ń wà káàkiri. Adúgbò ẹ lọ orúkọ mi ò yí padà o, èmi ni Feranminga Babalola aka Agbaman Feranminga lalalala. Feranminga lalalala. Feranminga Babalolanga. Ó pọ̀ gan. Ẹ jẹ́ ká farabalẹ̀ ká gbọ́ bí Feranminga Babalolanga bí wọ́n ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ yìí, àwọn ìrírí wọn àti àwọn nǹkan míì tí wọ́n kojú lójú ọ̀nà náà. Feranminga Babalola ohun gan kọ́ ló kọ tí wọ́n sọ mí láti ilẹ̀ bẹ́ẹ̀ ni. Nígbà tí mo dé sórí afẹ́fẹ́, ìyẹn nígbà tó ń gbà mí officially, because unofficially mo ti ń tẹ̀lé Lérè Ṣítù láti 1995. Ó túmọ̀ sí pé ó ti pé 30 ọdún
lábẹ́ tí mo ti ń ṣe lábẹ́lé ṣùgbọ́n tí ò wà official 1997 yẹn gangan ni rédíò BCOS ń bí tán gbà mí as a freelance artist nígbà yẹn ní 1997 January to be precise. ṣùgbọ́n ìgbà tí mo wá kúrò nílé tí wọ́n fún mi ní appointment letter tí mo sọ fún ìyàwó mi ní Olúwafẹ́mi tí wọ́n ń pè ẹ́ yìí Fẹ́mi pọ̀ lórí afẹ́fẹ́ ibẹ̀ láti rí àwọn Fẹ́mi Mápàdérun, Fẹ́mi Pópóọlá, Fẹ́mi Mike O Ògúndélé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Fẹ́mi ti pọ̀ jù. Ó ní kí ló dé tèmi ò fi ràn sí tèmi kó lè unique kó dá yàtọ̀ gédégédé yàtọ̀ sí ti gbogbo Fẹ́mi tó kù lè fi ń gbọ́ Feranmi Babalola ni oníròyìn. ìyàwó yín ló inspire yín níbẹ̀rẹ̀ nítorí pé òun gan lolóòtú mi láti lé. Obìnrin ọ̀hún lọ́pọlọ púpọ̀ jù. ìyàwó mi ni olóòtú mi láti lé. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tẹ́ bá débi iṣẹ́ olóòtú mi wà. ó ti di dandan. Fẹ́mi ló wá di Feranmi Babalola. Madam. Kudos to you. Kudos to you. ẹlẹ́wà pẹ̀lú Lérè Ṣítù 1995. bẹ́ẹ̀ ni sà. báwo lẹ ṣe pàdé Lérè Ṣítù? ṣé ẹ kàn lọ rédíò ni àbí báwo kí ló fa báwo ni pípàdé yẹn ṣe bẹ̀rẹ̀? mo rántí ngbà yẹn àwa máa ń ṣe K-Guys Club. a dẹ̀ máa ń mẹ́mu káàkiri nítorí pé ńgbà tí mo wà ní iléèwé Ọ̀yọ́ State College of Education ní Iléṣà níbi tí mo ti study English and Yorùbá ní 1985-86 èmi ni cricket ẹgbẹ́ ẹlẹ́mu. kí náà ń pè ní cricket? olóhùn iyọ̀ olórin fún ẹgbẹ́ yẹn ni mí. àti bẹ́ẹ̀ mo ti máa ń ṣe MC kwẹ́kwẹ́kwẹ́kwẹ́ torí mi ò ń tijú. màá ti bọ́ wájú ìwọ̀nba tí mo lè sọ kó tó di pé wọ́n wá polish mi later tèmi náà wá di professional anchor person. so ibẹ̀ láti bẹ̀rẹ̀. ibi tá a ti wá mẹ́mú yẹn a máa kúrò láti Orogún a máa lọ mu ẹmu ní orí òkè kan ní ọ̀nà Àkóbọ̀ nítòsí ojú orin ń bẹ̀ Màmá Ghana ló máa ń tẹ́mu yẹn. along the line a tún máa ń wà lọ́dọ̀ Màmá Rísí lọ́jà Abáṣọ̀run níbi tá a ti máa ń destroy poison torí inú ẹgbẹ́ ẹlẹ́mu àwa ò gba ọtí gẹ́gẹ́ bí nǹkan tó yẹ kéèyàn máa mu destroy ẹ̀ ni but ẹmu yẹn gangan ni authentic. ibẹ̀ ni mo ti meet Wálé Sàlámì wọ́n máa ń pè ní Feranminga. àwọn Lérè Ṣítù a máa wá sí Báṣọ̀run wá mú nǹkan. ibẹ̀ láti pàdé. eré ni àwàdà ni. mo dẹ̀ láìkí bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ o. bá a ṣe dé orí rédíò pẹ̀lú Lérè Ṣítù nìyẹn. so láti ibẹ̀ láti wá ń ṣètò kan tí wọ́n ń pè ní ṣé bẹ́ẹ̀ ni. mo rántí àwọn èèyàn tá a jọ ń ṣe àwọn èèyàn bíi Káyọ̀dé Adétọ̀nà Síkírù Káyọ̀dé Adétọ̀nà tó ń bá Ọba Àjẹ̀bú jẹ́ orúkọ. ṣé ká sọ pé ilé ẹmu lẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ yín? bẹ́ẹ̀ ni ilé ẹmu ni a ti pàdé níbi tá a ti lọ ṣe fàájì. Àlàǹkèrè. all the radios in the southwest ni mo máa ń gbọ́ most especially OGBC Radio Lagos BCOS wambi Radio Nigeria. so àwọn tá a máa wá ń sábà ń gbọ́ tíṣẹ́ yẹn fi ń hùwà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a mọ̀ pa máa pàpà débẹ̀ ara wọn wọ́n pọ̀ gan. ara wọn bíi Jíbọ́lá Dẹdẹnúọlá bó tiẹ̀ pé English ni wọ́n ń ṣe. Àríyànjú Adégbìtẹ́ àti Déọlá Alàgbé tí wọ́n máa ń pè wọ́n ní D&Y connection. ẹ wá jẹ́ ká lọ sórí àwọn Yorùbá ṣáwọn Ọlálọmí àwọn Ọlálọmí Àmọ̀lé Kọ́mọláfẹ́ Ọláìyá àwọn èèyàn bíi Mídòmídò tá a sọ̀rọ̀ Wálé Rufai Kúnlé Junaid àtàwọn ọmọ kéékèèké méjì kan mo pè wọ́n lọ́mọ kéékèèké wọ́n ń ṣọmọ kéékèèké náà bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n nígbà yẹn wọ́n sì kéré wọ́n tètè wọ broadcasting. àwọn gan-an ni mo fẹ́ lè pè ní àwọn tí mò ń wò gẹ́gẹ́ bí olùtọ́nisọ́nà àwọn tó jẹ́ kí n túbọ̀ nífẹ̀ẹ́ iṣẹ́ yẹn. àkọ́kọ́ òun ni Bubble Master Múyìwá Adékúnlé ó wà ní London nìsín ó dẹ̀ ń ṣe dáadáa. bákan náà òun ni Adémọ́lá Àrẹ̀mú tí wọ́n ń pè ní Papademi òun náà ń ṣe dáadáa gidi
àwọn eléyìí ni mo máa ń wò torí pé èmi ti wo àwọn Ọlálọmí kódà tó fi dórí Eléré Ìṣítù tọ́lọ́run jẹ́ kí n mọ̀ àwọn ti gbọ́ Yorùbá jù Yorùbá àjílẹ̀ òwe wọn bí mo kò pẹ̀ kí mo yá bàrà kí náà ń kò pẹ̀ kí náà yá bàrà àti pé ṣe must we all be doing that style wípé mi náà tún fẹ́ dé mo tún ti dé lẹ́ni o èmi apápálupá apàpàlupà àṣegbá kan nǹkan gbogbo nǹkan yẹn mi ò rí lè fẹ́ràn ẹ̀ bákan náà dẹ̀ làwọn ọmọ méjèèjì tí mò ń sọ lẹ́yìn Bubble Master tó kàn kírètì ẹ̀ ọmọ ọ̀bẹ ń bá wọn ṣeré wọ́n ṣe bọ́bẹ̀ òmù ó ṣe bí eré ó ṣe wọ́n lọ́wọ́ gbẹrẹgẹdẹ òun ní ọ̀rọ̀ bọ̀bà ìkíní kan ọ̀rọ̀ bàbà ẹlẹ́pà bà ìkíní pẹ̀lẹ́ but ọ̀rọ̀ bọ̀bà ṣe mọ̀ by stature and kíní ó ṣàmọ́ bó ṣe máa ń ṣe wọ́n fi nǹkan tuntun sí i so àwọn yẹn gan la lè sọ wípé wọ́n jíńjà swagger nínú mi tí mo fi wò pé tèmi náà bá bẹ̀rẹ̀ ó dàbí pé láì wọn ni màá fẹ́ tó mi ò ní lọ sí line àwọn Ọlálọmí pé ọlọ́ṣọ́ kan tuntun kan ló dọ́kọ̀ dúró de ọlọ́ṣinṣin àbí kìíní wọ́n sì máa ń pa àwọn òwe wọn yẹn so bó ṣe jẹ́ nìyẹn. bí ọdún mélòó lẹ lò lọ́dọ̀ Eléré Ìṣítù. láti ìgbà yẹn tán fi gbà mí ní 1997 yẹn láti 95 ọ̀dọ̀ wọn mo wà kódà títí náà mo wà pẹ̀lú wọn náà àfira wa sílẹ̀ bó ti yẹ pé wọ́n ti gbà mí I was under his tutelage. Àwọn gangan náà ń kọ́ mi ní the rudiments. Mo rántí there was a program tó máa ń ṣe ní FM Olúyọ̀lé ńgbà tó wà Mápò nígbà yẹn. Mídòmídò wọ́n gbé mi lọ lọ́jọ́ yẹn. Wọ́n wá ń sọ fún mi pé Fẹ́rànmi ọ̀wọ́n tó máa ṣẹlẹ̀ bó ṣe jókòó yìí máa rò bí ìgbà pé o wà nínú ọjà Gbági. Kí làwọn nǹkan tó ń lọ nínú ọjà? Wọ́n wá máa ṣe bí ìgbà pé o wà nínú ọjà yẹn wọ́n máa imagine ẹ̀ wọ́n á máa gbọ́ lọ́jà kí ló máa ń sábà wà ń bẹ̀ àwọn èrò wà ń bẹ̀ ẹ máa rẹ́ni tó lọ́yàyà ẹ máa rẹ́ni tí ò lọ́yàyà ẹ máa ró ní bára ẹ máa ní kinní kan ó mì ń pé is telling me pé tá a bá fẹ́ ṣiṣẹ́ a gbọ́dọ̀ ní broad mind a gbọ́dọ̀ jẹ́ narrow broadcaster àbí narrowcaster we must be a broadcaster ẹni tó lè ronú jinlẹ̀. Gbogbo àwọn yẹn àwọn náà ló kí ni mo mọ̀ tí ń jẹ́ ní TVB àwọn náà jẹ́ kí n mọ̀ àti bẹ́ẹ̀ lọ èyí tí wọ́n gbé mi jókòó mọ̀ èyí tó jẹ́ pé mi fún ara mi náà wá wò pé mi gbọ́dọ̀ sọ ilé mi gbọ́dọ̀ lọ báyìí tí n bá fẹ́ tẹ́ mi gbọ́dọ̀ ṣe báyìí mi gbọ́dọ̀ ṣe báyìí títí tá a fi wọnú ara wa ọ̀gá ni wọ́n sì mi o at the end of the day àwa di ọ̀rẹ́ tó bẹ́ẹ̀ jẹ́ pé àwọn tí wọ́n jọ jẹ́ òṣìṣẹ́ àwọn regular staff náà gbé abẹ́rẹ́ ó sọmọṣẹ́ ẹ̀ di ọ̀rẹ́ mídòmídò kúkú kíá ó ń kó wa káàkiri náà ni lágbo òfẹ́ mi ò ní segment kankan tí mò ń ṣe ń bẹ̀ bọ̀ máa tẹ̀lé wọn a máa wá wo bọ́n ṣe ń ṣe. ìgbà ọ̀lẹ̀ yín wá dá dúró fúnra yín tẹ́ dá bẹ̀rẹ̀ program tí. 1997 yẹn náà ni mo bẹ̀rẹ̀ program bó tiẹ̀ jẹ́ pé ṣáájú ìgbà yẹn mo máa ń bá mídòmídò ṣe bẹ́ẹ̀ ni ṣé bẹ́ẹ̀ ni yẹn a máa ń tàkúrọ̀sọ lórí àwọn ọ̀rọ̀ tó ń lọ láwùjọ èyí tèmi fi bẹ̀rẹ̀ ni wọ́n ń pè ní ẹkú weekend ni mo fi bẹ̀rẹ̀ nígbà yẹn mo dẹ̀ rí i pé kó tó di àkókò tí mo bẹ̀rẹ̀ ẹkú weekend yàtọ̀ fún pé mo ti ń bá mídòmídò ṣe bẹ́ẹ̀ ni ńgbà tó ti fẹ́ gbà mí officially èyí tó wà ńbẹ̀ ni pé a kọ́kọ́ ṣe nǹkan kan tó ń pè ní audition Wálé Rùfáì ló ṣe audition yẹn fún mi mo rántí a lọ sínú kulu kan ni inú kulu yẹn náà ń pè ní bíi cubicle àbí studio ibẹ̀ náà dẹ̀ ti máa ń gba ohùn sílẹ̀ wọ́n wá ní kí n ṣètò àbí kí n sọ̀rọ̀ mo wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ṣáà sọ gbogbo ohun tí ó wá sí mi lórí gbogbo àwọn ìrírí tí mo ti rí gbogbo báwọn èèyàn ṣe wà pé kò kì í ṣègbà tí ọba gùn náà lèèyàn máa ń kọrùn ò tí ì lè ní style ẹ lọ́tọ̀ ntì tí ọ̀gán bá dá dúró fúnra rẹ̀ ńgbà tí a wá ṣe audition èèyàn tán wọ́n sì ti gbà mí kódà mo ti ń gbowó oṣù wọ́n bá mú lọ sí ọ̀dọ̀ àwọn ọ̀gá mo rántí Dàpọ̀ Adérọ̀gbà kó lóun kó fi ọ̀run kẹ́ wọn
àwọn ni director of programs, àwọn ni ọ̀gá àgbà lẹ́ka tí wọ́n ti ń gbé gbogbo ètò jáde níléeṣẹ́ rédíò àti tẹlifíṣàn ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbà yẹn. Èyí tí alàgbà Wálé Rufai tán kọ síbẹ̀ náà ni wípé he is trainable. Trainable yẹn rí pé ó ṣe é kọ́, tá a bá kọ́ yóò mọ̀ ọ́n. Ìwọ̀nba yìí tá a rọra ṣe fún un, a rí pé tóun náà bá rí ìdánilẹ́kọ̀ọ́ sí i yóò mọ̀ bá a ti ṣètò. Òun ló mà bí mo ṣe bẹ̀rẹ̀, eré ni àwàdà ni. Ìgbà tá a dẹ̀ ń sọ̀rọ̀ yìí, wọ́n máa ń ṣe programs planning committee. Kí náà ń pè ní programs planning committee? Committee yìí á ti submit tí wọ́n ń pè ní synopsis. Ìyẹn ní àlàkalẹ̀ ètò tí mo fẹ́ ṣe. Àwọn ẹ̀ka mélòó ló wà nínú ẹ̀ tó máa ń pè ní segment. Gbogbo ẹ̀ láti máa kọ sínú ìwé tí wọ́n pè ní synopsis yẹn. A wá gbé lọ sí general house níbi tí gbogbo èèyàn ti máa jókòó. Driver wà ń bẹ̀, gate máa wà ń bẹ̀, àwọn ọ̀gá pátápátá máa wà ń bẹ̀, àwọn ìsọmọgbé wọn máa wà ń bẹ̀, gbogbo àwọn èèyàn yẹn náà máa wà ń bẹ̀. Wọ́n wá pè é dìde pé a rí ètò báyìí o, ẹ kú weekend náà pé. Mo rántí dáadáa PSO Taiwo, àwọn ni general manager BCOS nígbà yìí. Paul Samuel Ọláyíwọlá Taiwo. Àwọn nìkan ni mo rí tó jẹ́ orúkọ inú bíbélì méjì papọ̀. Paul Samuel Ọláyíwọlá Taiwo, àwọn ni general manager. Ìgbà tí wọ́n wá tó wá kàn mí tí mo dìde pé kí lorúkọ ètò mi, mo lẹ́kú weekend. Wọ́n ní no kí ló dé tó fi máa sọ pé ẹ kú weekend. Ẹ sà, ẹ kú weekend tí mo pè yẹn lọ́jọ́ Friday everybody ṣe ń kíra wọn nìyẹn. A ti gbà ní ìyá tó wà lóko gọ́ọ̀mọ̀ pé kú weekend, ẹ kú ìsinmi òpin ọ̀sẹ̀ ni. Tá a bá ṣe ń sọ pé ẹ kú ìsinmi òpin ọ̀sẹ̀, à ń fàágùn, ó máa drop bí ọbẹ̀ ẹlá. Làwọn èèyàn náà bá dìde, iṣẹ́ mọ̀ pé mídùn ó ti ṣiṣẹ́ yẹn lẹ̀, ṣé mi ò kúkú mọ̀. Àná bá ṣe support nǹkan tí mo sọ yẹn, so wọ́n ṣe gba ẹ kú weekend wọlé nìyẹn. Ibẹ̀ ni mo ti wá lọ ṣe sing tune láyé ìgbà yẹn. A máa kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ó lẹ́kú weekend ẹ̀yin olólùfẹ́ wa, ẹ kú weekend gbogbo olólùfẹ́ lé akéde. Kọ́mọ kó pe mọ́mì, kí mọ́mì pé bàbá wa, kẹ́ wá parapọ̀, kẹ́ gbọ́ ètò tó fọ́gbọ́n yọ. Tó jẹ́ pé pẹ̀lú orúkọ mi o, àwọn ọmọ tí wọ́n jẹ́ Fẹ́rànmi Babalola, tá a bá máa kà wọ́n dò ní báyìí, wọ́n á ti lé ní 5 million. Tí wọ́n jẹ́ Fẹ́rànmi Babalola gangan. Àbíká pé Fẹ́rànmi. Àwọn tí bàbá mi tó tún wá fi Fẹ́rànmi ẹ̀ tó tún fi Babalola kó tiẹ̀ wà nínú ilé wọn, tí wọ́n máa ń wá ń bá mi. Ipe dádì bóyá àpàdé mi tí mo ti lọ ṣe MC. Ẹ̀yin ni Fẹ́rànmi Babalola. Mo ti fẹ́ mọ̀ yín tipẹ́tipẹ́ nǹkan. Ipe ṣe ẹ mọ̀ pé Fẹ́rànmi lẹ̀ yí pé tí kódà mo tún fi Babalola kún ọmọ mi torí pé tí n bá pè, tí n bá fi Babalola sí kò ní dá mi lóhùn. Wow. Nígbà náà iṣẹ́ tó rí ìran yẹn ti ní páàsì tó pọ̀ ní ayé àwọn èèyàn. Mo mọ̀ pé ká sọ wípé mo jẹ́ èèyàn kan tó máa ń sábà máa ń ṣe àwọn ètò bí irú yín tá lè ṣètò pé ẹ jẹ́ ká kó àwọn èèyàn jọ. Tí n bá sọ wípé Fẹ́rànmi show, wípé all the Fẹ́rànmi must be there, mo gba Ọlọ́run gbọ́. Àwọn tó máa yapa síbẹ̀ because mo rántí ọjọ́ kan tí mi lè gbàgbé láéláé. Mo wá ń ka news lálẹ́ lẹ́yìn ìgbà tí mo sọ pé ẹ káalẹ́ o, ìròyìn káàkiri orílẹ̀-èdè wa Nàìjíríà, Fẹ́rànmi Babalola ni oníròyìn yín. Mo wá kàròyìn tán bí kọ́ọ̀lù ìyá yẹn ṣe wọlé nìyẹn. Ọmọ mi á dáa fún ẹ. Ǹjẹ́ gbogbo ṣe ń ka ìròyìn lọ́wọ́ yẹn lọ́mọ mi tó wà l'Amẹ́ríkà pè mí wípé kí n fi orúkọ tèmi náà fẹ́ fún ọmọ kí n fi ránṣẹ́. Fẹ́rànmi ni mo fi ránṣẹ́ sí wọn o. Ó kárí ọmọ mi o, wàá tún gbọ́dọ̀ àgbà o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Báwọn èèyàn ṣe máa ń pàdé mi tí n bá ti lọ ṣe MC náà pé ó yá ẹlòmíà mọ́mọ́ ẹ dání wá kí mi kọ́ wá kí mi kọ́ wá kí mi ta ni ó sanwó orúkọ báyìí nǹkan á tún sanwó orúkọ. Ètò pọ̀ lórí afẹ́fẹ́ ńgbà náà ṣùgbọ́n àwọn entertainment program ara àwọn ètò náà ní ti Ògẹ̀jẹ̀gbẹ́ ìyẹn ti Démọ́lá Àrẹ̀mú Papademi ẹ máa bọ́bù ti Bọ́bù Master Gbóyèga làwa ń ṣàríyá wọ́n ń ṣe bẹ́bẹ́ là ń ṣe
wọ́n ń ṣe oríṣiríṣi àwọn programs ṣe ẹ̀dẹ̀ mọ̀ kò dẹ̀ sí à ń lo online kankan Facebook kò sí so ẹni tó o bá gbọ́ ló gbọ́ ẹni tó o gbọ́ o ò gbọ́ àní tèmi dẹ́sà máa ń sábà ń gbọ́ jù kì í ṣètò táwọn èèyàn ń ṣe gangan bí ṣe bí news yẹn bí wọ́n fẹ́ ka news àwọn ètò Yorùbá àwọn màmá Àbẹ̀kẹ́ Láwóore àwọn bàbá Fálétí tí wọ́n ti fi ìgbà kan jẹ́ mamsa chairman lọ́yọ̀ state wọ́n ti jẹ́ general manager náà BCOS wa rí àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn àwọn Túbọ̀sún Ọládàpọ̀ bàbá Odídẹrẹ́ yẹn bíi kankan kéwì kan ṣe bàbá kan náà wà ní NTA Gòkè Akínlábí Yẹmí Ògúnyẹmí gbogbo àwọn yẹn àwọn ẹlẹ́bùn-ún Kọ́lá Olóòtú ò lè gbajúgbajà lákòókò tí mò ń sọ yìí lọ́dọ̀ tèmi ni bóyá torí pé mi ò fọkàn sí àti pé Kọ́lá Olóòtú kò tí ì máa ṣiṣẹ́ ní BCOS officially wọ́n lè máa mú nǹkan wá bí advert o understand ṣùgbọ́n pé wọ́n ń ṣiṣẹ́ as at that time tí mo bẹ̀rẹ̀ yẹn ní BCOS mi ì rò bẹ́ẹ̀. Tọ́ba Ọ̀pálẹ́yẹ ni ọmọ Ọ̀pá Kòròkò yagi ẹ̀bá ọ̀nà tí wọ́n kọ́ Yẹmí níṣẹ́. Èmi lè má kọ́ṣẹ́ lọ́dọ̀ wọn ní tààràtààrà gẹ́gẹ́ bí Yẹmí Ṣòǹdé ṣe kọ́ṣẹ́ lọ́dọ̀ wọn. Ṣùgbọ́n mo máa ń gbọ́ wọn. Ẹ rí i pé modern programming ni kì í ṣe pé kinní lóòótọ́ àwọn náà máa láwọn stories oríṣiríṣi tán máa sọ nǹkan bẹ́ẹ̀ yẹn. Ṣùgbọ́n ṣóhun yẹn ni ká sọ ni àbí bọ́n ṣe máa mú orin àbí bọ́n ṣe máa ń promote àwọn olórin táwọn olórin fi gbajúgbajà gbogbo yẹn mo tap ẹ̀ lára wọn and thank God nígbà tí wọ́n wá síbàdàn láti wá ṣiṣẹ́ ìyẹn Tọ́ba Ọ̀pálẹ́yẹ Ọlọ́run jẹ́ ká wá ṣalábàápàdé ara ṣe mọ̀ pé ẹni tó bá ti understand ẹ máa pàdé ara yín wọ́n wé ọjọ́ àpàdéra bọ̀dá tí mo ti ń gbọ́ tipẹ́tipẹ́ èrè ẹ káàbọ̀ ẹ ṣe gbá ẹ ṣàwo àwọn gan-an sọ mí ní Feranminga Feranminga táwọn bá rí mi Feranminga wọ́n wá ń ṣe ètò yẹn ní Olúyọ̀lé FM ìgbà yẹn láwà ní Màpó ó wá jẹ́ pé wọn ò wá lè wá ní ọjọ́ kan a dẹ̀ ti máa ń gbọ́ program mi náà tán dẹ̀ ti máa ń comment nígbà ọ̀gbẹ́ni ìwọ náà ń gbìyànjú o wọ́n bá sọ fáwọn amáyé bẹ́ẹ̀ wọ́n jẹ́ kí fẹ́ràn mi lọ bá wọn ṣe program yẹn mo wá ṣe program yẹn ní Sunday nígbà tí ẹ̀gbọ́n fi máa padà wá ní the other group fẹ́ràn mi àjọmọ́ máa ṣiṣẹ́ yìí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mi bá ń bá yín ṣiṣẹ́ ìyá ó jẹ mí sà àwọn ọjọ́ Sunday gangan yẹn làá fi máa ń rí bí iṣẹ́ MC abápò mi fẹ́ MC bó ní í ṣe máa ṣe torí eléyìí gan mo miss owó kan tó yẹ kí n gbà gan àṣàjọṣe ti alẹ́ Sunday kan náà fi sọ pé ọ̀bọ̀ yìí o try gan o ìgbà o àwọn náà tún wá jẹ́ ìkànnú àwọn tó jẹ́ pé wọ́n tún fún mi ní ìgboyà láti tẹ̀síwájú. ìyẹn olóògbé Tọ́ba Ọ̀pálẹ́yẹ ọkọ̀ Èrèlú ọkọ̀ olórí ọkọ̀ Èrèlú. Tẹlifíṣọ̀n n fẹ́ràn ẹ̀ rárá wípé mo fẹ́ ṣe iṣẹ́ lórí tẹlifíṣọ̀n láti ilẹ̀ ni mi ò ti fẹ́ràn. Kí nìdí? Ìdí ni pé ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà. Àwọn èèyàn wa ìdánilẹ́kọ̀ọ́ nípa àwa tá à ń gbóhùn sáfẹ́fẹ́ kò yé wọn rẹpẹtẹ wọ́n ti rò pé gbogbo ẹni tó bá ti ń sọ̀rọ̀ lórí agbágbé ṣẹ̀kẹ̀ǹdùgbẹ̀ owó wà lọ́wọ́ ẹ̀ ó gbọ́dọ̀ lówó wọ́n bá ti wá rí ọ lórí tẹlifíṣọ̀n ó wá fẹ́ ra nǹkan lọ́jà Abáṣọ̀run bóyá ẹran tán bá tà fún èèyàn ní 1000 má jẹ́ kí n tẹ̀ 5000 wọ́n á fẹ́ tà fún ẹ o ìyẹn pẹ̀lú nǹkan tí mo fi kọ́kọ́ sá fún tẹlifíṣọ̀n tí ìbáyé pé wọ́n á compulsory sí pé wọ́n á streamline program tá a bá ń ṣe láwọn station sí streaming wọn tó bá dáa tí wọ́n pọ̀lọpọ̀ máa ń kàn sọ pé àwọn ń ṣe ni àrí impact wọn àrí rárá ìgbà yẹn ni nẹ́tíwọ̀kì ò ní da oríṣiríṣi bẹ́ẹ̀ yẹn ìyẹn bẹ́ẹ̀ torí náà
orí rédíò yẹn nìkan ni mo ti máa ń ṣiṣẹ́ ṣùgbọ́n mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún nǹkan kan òun ni ohun tí Ọlọ́run fún mi o mi mọ̀ bọ́n ṣe ń sìn yàn jẹ mi mọ̀ bọ́n ṣe ń sìn gédéhùn mi mọ̀ bí èèyàn ṣe ń ohun yìí mo ṣe máa lò náà ni mo ṣe ń lò yẹn Fẹ́rànmi Babalola kìíní kankan mo wá lọ ṣe MC kan nílùú mídòmídò wọ́n gbé mi lọ láti Ìbàdàn ṣé ẹ̀dẹ̀ mà mo sọ pé a máa ń ẹ máa ń ta nǹkan ara. mo máa ń mu tóní mímu yẹn dáadáa. nígbà kan nígbà kan mi ò dẹ̀ kí n lá lílá tí nǹkan mú yẹn náà ni àmúfẹ́ dọ́yọ̀ ni but wàá mú pẹ̀lú sense ẹ̀. nígbà tí mo wá dé òkè o ibi tí màá ti ṣe MC là ń wò lọ́ọ̀kan wọn ò tí ì dé wọn ò tí ì bẹ̀rẹ̀ wọ́n sì wà ní church èmi ti wọnú hall mo ti rí i pé eléré ó ti set ó ti ṣe mo jókòó sínú ilé bíà palọ̀ so mo wá mu bíà mi àwa jọ ń sọ̀rọ̀ ìkànnì wọn kàn ta kìjì ní pé ọmọ dàbí pé mò ń gbọ́ rédíò mo ti mọ̀ pọ̀rọ̀ mi ló fẹ́ sọ torí wọn ò tan rédíò mo wá dákẹ́ ó ní bọ̀dá àbẹ́yìn ni pẹ̀lú mi àbí nǹkan ó máa ń ṣètò lórí rédíò nìbàdàn mo lé mi nǹkan wàláhì tàlá ẹ̀yin ni ohun tí mò ń gbọ́ yìí ohun yín ni ńgbà tá ì parí mo jẹ́ kán mọ̀ pé mi ni ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé ṣẹ́ẹ̀dẹ̀ mọ̀ pé àwọn olú òkè bẹ́ẹ̀ yẹn àwọn máa ń lẹ́ran ọ̀gbẹ́ ní gbogbo ẹ̀ gbogbo nǹkan tí mo mú gbogbo ohun tí mo jẹ wọn jẹ ń san kán bọ̀ àwọn náà tún wá endorse program ẹ pé this is a brand tó yẹ pé mo fẹ́ lè sọ pé títí dòní bó ti yẹ pé àwọn èèyàn máa ń fẹ́ copy ẹ̀ wọ́n ń gẹ̀ẹ́tẹ̀ torí èmi náà mọ èèyàn copy ẹlòmíà pè mí pé òun gbọ́ tí ẹ fi tí balẹ̀ dáadáa ẹ wo lines yẹn dáadáa tí ẹ bá ti gbọ́ lines ẹ̀ tó bá lè continue for like 10 minutes ẹ gbà pé mi ni wá lóòótọ́ lè sọ ó so ìyẹn ni a fi ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run títí dòní. now látòrí AM yẹn ẹ wá bọ́ sí FM la wá bọ́ sí. ètò wo lẹ ń ṣe lẹ́fẹ̀m yẹn. ó nọ́tíkà ni o. ṣé òun kọ́ ni ìṣe nọ́tíkà. ìṣe nọ́tíkà all the time. ìyẹn tí Layadis. ọkọ. mo lè sọ wípé mo fi gbogbo ẹnu sọ pé nílùú Ìbàdàn yìí èmi ni mo kọ́kọ́ play nọ́tíkà. ti Layadis. lórí rédíò torí pé ńgbà tí wọ́n fún mi tí mo play ẹ̀ wá ń gbọ́ nọ́tíkà mo ṣe create ẹ̀ ni mo bá tún propose ẹ̀ fún ọ bọ́n ṣe gbà mí wọ FM nìyẹn because ẹkú weekend tí mò ń ṣe yẹn AM ni mo ti ń ṣe AM yẹn màá dẹ̀ bẹ̀rẹ̀ láti aago kan kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún wọ aago mẹ́fà ó kù ìṣẹ́jú márùn-ún tí wọ́n á gbé bóyá ewì kan tó bọ́ sí ní scope. aago kan. ó kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. mo gbilẹ̀ gan ni. dago mélòó. dago mẹ́fà kù ìṣẹ́jú márùn-ún ní gbogbo ọjọ́ jímọ̀. lóòótọ́ àwọn bíi news a máa wọ àárín ẹ̀ ṣùgbọ́n kì í ṣe pé tó mi àwa wọnú ẹ̀ news àwa máa lọ torí wọ́n á ka news ní 1 òun náà máa kà di 1:15 yẹn tí wọ́n á ṣe advert lẹ́yìn ẹ̀ tí máa fi wọlé tó bá di 2 wọ́n á tún kà míì tó bá tún di ní 2 wọ bíi 2:15 yẹn máa tún bẹ̀rẹ̀ tó bá di 3 wọ́n á tún kà tó bá di 3:30 wọ́n á tún kà tó bá di 4 wọ́n líǹkì Radio Nigeria for the network news tó jẹ́ pé wọ́n wà mandatory pé wọ́n gbọ́dọ̀ gbé news yẹn nígbà yẹn tó bá wá di 5 wọ́n máa ń ka provincial news ìròyìn ẹlẹ́kùnjẹkùn ní 5 so màá tún excuse ara mi màá tún padà títí aago 6 yẹn tá a fi kù ìṣẹ́jú 5 bá a ṣe ń ṣe ń gbà yẹn nìyẹn ó sọ oògùn gan ṣùgbọ́n tá a bá wò dáadáa a rí i pé ìlú Ìbàdàn yìí àwọn èèyàn mọ rírì ẹni tó ń gbóhùn sáfẹ́fẹ́ lọ títí nítorí wọn máa sọ ní pé à ń gbádùn yín bọ́ gbádùn ẹ jù bẹ́ẹ̀ lọ ẹni tí ó máa tọrọ bárà tí wọn máa wá kó rẹ̀ bẹ́ẹ̀ máa kúnlẹ̀ káàkiri náà máa ń sábà ń wá lápá ibi tá a wà yìí nígbà yẹn bọ̀ wọ́n ti ń change wọ́n ti rí i pé akasọ̀gán fúnra rẹ̀ tí ò bá fara ti nǹkan kò lè gùn wọn lè gùn ibi tá a ti ṣeré yìí náà ni a ti mú mi náà pẹ̀lú bá ń ṣe ẹkú weekend nǹkan yìí tí mo fi di official MC ìyàwó gómìnà Adébáyọ̀ Christopher Adébáyọ̀ Àlàó Àkàlà
kí bàbá máa jẹ bàbá lọ́run tí wọ́n wà báyìí. Ní gbogbo local government tó wà ní Ọ̀yọ́ state 33 kò sí headquarters ẹ̀ tí mi ò bá wọn dé as the official MC of Her Excellency nígbà náà Ọlọ́run dẹ̀ ń gbà. ẹ ti gbowó lọ gan nìyẹn. Bẹ́ẹ̀ ni the largest city. mo ń rí owó ṣùgbọ́n yèmí ò ṣí mi ní parọ́ tàn ẹ̀jẹ̀ àgàgà láyé àkàlà. mo ń rí owó láyé àkàlà ṣùgbọ́n iye mi ò ṣí. Fẹ́rànmi Babalola. Sí àwọn nǹkan tó yẹ kí n fi owó dè mọ́lẹ̀. Èèyàn á máa ṣòwò àlè kó mọ́lẹ̀ ní ẹni tí ó tàkàkà kan ò ní gbọ̀fẹ́ ká mú nǹkan savrand kódà ìgbà tí mò ń ṣiṣẹ́ ní Tribune náà lẹ́kọ̀ọ́ kó tó di pé mo wá lùsì iṣẹ́ mi ń gbà yẹn tí mo fi padà sí ilé tí mi ò ríṣẹ́ ṣe mọ́ mo lówó lákàntì tó pọ̀ díẹ̀ màmá wá bàdàn mi ò jẹ́ káwọn ará Ìbàdàn mọ̀ pé mo ti iṣẹ́ ti bọ́ torí pé owó yẹn wà lákàntì màá tún wọ mọ́tò padà lọ sẹ́kọ̀ọ́ màá tún kò lé ní ọ̀dọ̀ àǹtí mi tí mò ń gbé lẹ́kọ̀ọ́ yẹn màá tún ṣe bí ẹni lọ bí iṣẹ́ mi ò lọ bí iṣẹ́ tí mo fi padà so àwọn owó yẹn ó dàbí owó tí ọmọ kékeré ní tán fi ń jàkàrà ṣùgbọ́n àwọn ọmọ ayé òde òní ò fi jàkàrà mọ́. Fẹ́rànmi ò fa nǹkan. Fẹ́rànmi ò fa nǹkan ó mu nǹkan nígbà náà. bọ̀tẹ́ ń mú mi báyìí. Omi ni òbí mo kódà gan lójúmọ́ kan mo lè mu báàgì pure water kan tí 20 máa wà náà. 20 ló ṣe máa ń kà ní. Àṣebí mo bí wọ́n amọye tó wà ń bẹ̀ bọ̀ nísìnyí wọ́n ti sọ di 16 sí nìbàdàn wa yóò 16 ló máa ń wà náà. ẹ jẹ́ ká mọ̀ àwọn ìrírí míì tẹ́ tún bá pàdé ní iṣẹ́ yìí. Ìrírí pọ̀ lóríṣiríṣi mo rántí ọjọ́ kan ọjọ́ Sunday a wá ní service of songs ní church bíi church anniversary èmi ni mo dẹ̀ máa ń ka news láago 2 lọ́sọ̀ọ́ Sunday alàgbà Wálé Rufai àwọn náà jọ̀gá fún wa tààràtààrà mo wá sọ fún wọn pé ọ̀gá ẹ mọ̀ gbà mí láàyè mi ò ní lè wá Sunday o wọ́n bá ní kí n mọ̀ wọ̀rí àwọn gangan wà bá mi ka news yẹn ṣẹ́ẹ̀dẹ̀ mọ̀ bọ̀dà Wálé Rufai bá gbàgbé afẹ́fẹ́ bá ṣòfò fún odidi ìṣẹ́jú 10 tó yẹ kí news ó fi lọ kàkà kan gbọ́ ẹ̀ka àsan ìròyìn àgbáyé fún tọ̀sán òní wọn gbọ́ nǹkan kan kò sì sí fóònù tí wọ́n fi pè mí pípọ̀gbẹ́ ni ńbo ló wà kò sí ńgbò di ọjọ́ Monday bí mo ṣe dé reception báyìí bọ̀dà Wálé náà mo tún pàdé náà bá ní mo ní lẹ́tà kan lọ́dọ̀ àwọn mo hàn pé ta ló fẹ́ kọ lẹ́tà sí mi wọ́n ní mo ní love letter kan ẹnu wọn náà mo ti kọ́kọ́ gbọ́ pé love letter ní query ìdí tí mo wá wá ẹ̀yin ló yẹ kẹ́ ẹ bá mi kà á inú ni mò ń sọ sí o torí mo ní orientation yẹn láti ilẹ̀ pé ibi tá a bá pè lórí àgbọ́dọ̀ fi tẹ̀lẹ̀ mo bá ka love letter wọ́n bá ní ẹ kú weekend o ó nọ́tíkà o kí n hands off ẹ̀ wọ́n suspend me for like 2 weeks but ìròyìn màmá kàròyìn you can see ìròyìn àti réèyàn tí ó kà ó scarce kì í ṣe ìròyìn ayé òde òní tí ẹ máa gbé English síwájú tẹ́wàá máa fi ka Yorùbá ẹ káàsán o ìròyìn àgbáyé fún tọ̀sán òní kíní kan ló níròyìn yín lọ́wọ́ di pé nígbà náà bó ṣe wá ń lọ àgbẹ̀ ò ti gbọ́ yẹn nínú ṣé wọ́n máa ń gbọ́ yẹn nínú news lọ́ọ́ fetí balẹ̀ ní ìsìn yẹn gbọ́ nítorí pé kò ráàyè transcribe kò translate so àwọn èèyàn máa ń sá fún news mídòmídò iná ló dẹ̀ fà mí wọbẹ̀ pé tí mo bá fẹ́ tètè popular mo gbọ́dọ̀ máa ka news torí pé ó kéré jù láàárín ọ̀sẹ̀ kan wọ́n á gbọ́ Fẹ́rànmi Babalola bíi 10 tó dẹ̀ work ní tòótọ́ ààrẹ náà ni wọ́n fi mọ̀ mí lọ́dọ̀ àwọn akálà Túndémọ́lá Adéníyì it was instrumental torí tí mo rí pé táwọn ò bá lè lọ MC nígbà yẹn gẹ́gẹ́ bí ọ̀gá ní business èmi náà máa ń ràn lọ wọ́n ti rí àwọn àbùdá yẹn nínú lára yín. so ńgbà wọn wá fún mi ní kinní ṣẹ̀dẹ̀ mọ̀ lérè sí tù abiyamọ ni o ló bá ní dáhùn query sọ pé báyìí báyìí ló ṣe jẹ́ mo ní mo ti gbọ́ èmi tí mo ti gbọ́n láti ilé kí n tó dáhùn query
mo kọ́kọ́ lọ gba doctor's report ládì Ọ̀yọ́ owó ara mi mo fi lọ sọ èmi tí mi ò l'accident lórí ọ̀kadà tí mo sọ fún wọn níbẹ̀ pé mo l'accident lórí ọ̀kadà ní ó ní òjẹ́ ń lè wá hospital mo wà ń gbogbo ìgbà kò sì sí fóònù tí màá fi contact pé mi ò lè wá mi sọ pé ọ̀gá sọ wípé a gbọ́dọ̀ má parọ́ ṣé ń wàá sọ pọ̀ ọ̀gá ni. ìyẹn ni pé bí irọ́ bá lọ lọ́dún 10 ó tún àbà. àwọn bcs ń wà báyìí. ṣé wá ọ̀nà náà ń gbọ́ yìí nísìnyí ṣùgbọ́n bí mo ṣe ń láti ṣe nìyẹn láti má jẹ́ káàárín mi àtọ̀gá ó bàjẹ́. torọ́ ọ̀gá tó fún yín query gangan lẹni kó wá bá yín ṣiṣẹ́ yẹn tí ò ṣe. tí wọn ò lè ṣe tí wọn ò tábóyá wọn rántí wọn gbàgbé ni ṣé you understand. ìrírí ńlá ni mo ṣáà lọ ṣe gbogbo nǹkan yẹn. Rírùfàì àwọn òwò kan ṣáà ẹ wo aláwàdà kan ni wọ́n kì í take nǹkan serious lọ títí bó ṣe ẹ̀mí tó bá wà lórí ètò ẹ rí i pé tó bá tẹ́ ẹ bá ń gbọ́ ètò Wálé Rùfàì inú yẹn á máa dùn ní ẹ̀rín wọn gan máa pẹ̀yìn gan lẹ́rìn ẹ understand. Bó ṣe jẹ́ nìyẹn mi ò implicate wọn torí pé mo tètè sọjí live mi kí ni mo fi sọjí live àwọn ni wọ́n ń ṣe roster news yẹn tó bá fi ẹ́ sọ̀sọ̀ Saturday permanently aṣọ kan lèèyàn ó máa wọ̀ mo ní ti wá gba MC gbogbo ẹ̀ ni mo rò tí mi ò fi lè implicate wọn torí tó bá gbé mi síbẹ̀ kò sẹ́ni tí wọ́n fẹ́ query àwọn èèyàn wa kẹ̀rẹ́ tẹ́ bá lọ bá wọn jọ ò ṣe jẹ́ ká swap bá mi ka Saturday òun náà níbi tó fẹ́ lọ àwọn obìnrin yẹn tí wọn níbi tán máa lọ ń gbà yẹn lọ títí torí pé èèyàn mélòó ló ń pa àwọn obìnrin sẹ́mc àwọn ọkùnrin iná máa ń sábà ń pè ó ní mo ṣe yára mi ń brain kò jẹ́ bó ṣe jẹ́ Olootu. Aláǹgéré. Okay, now iṣẹ́ broadcasting gbà tẹ́ bẹ̀rẹ̀ broadcasting sìn kí lè rí sàárín yẹn. ṣé ẹ rí àkọ́kọ́ tá a bá sọ pé ìkan dáa jù kan lọ jẹ àyòpá béèyàn bá wo ayé òde òní kí n tibẹ̀ yẹn bẹ̀rẹ̀ ṣé ẹ mọ̀ bá a ṣe wà ní ìsìn broadcasting ti di tọrọ fọ́n kálẹ̀ àwọn èèyàn ò nílò láti sọ pé mo ṣẹ̀ ń lọ kẹ́kọ̀ọ́ kankan ń bì kankan wọn ò nílò ìmọ̀ torí pé wọ́n ti commercialize owó ni gbowó wa kó o béèrè ètò ò bá máa wá sọ wórówóró kò sí nǹkan tó kàn wọ́n kó o máa fi mọ́gàjí pé mọ́gàra kò sí nǹkan tó kàn wọ́n a ti rí bí official engagement tí gómìnà jókòó báyìí láìpẹ́ yìí gómìnà jókòó ọgbọ́n ọba tuntun jẹ nílùú Ọ̀yọ́ ọba Ọ̀wọ́ adé kábíyèsí o ìkan nínú àwọn tí wọ́n ń ṣe atọ́kùn ètò ń bẹ̀ ó ń láti máa sọ wípé ó ń jó ọ̀fọ̀ òkè o béèyàn bá wí bẹ́ẹ̀ láyé ìjọ yẹn ó lè jọ́dún kan ni òfin ní sọ̀rọ̀ láfẹ́fẹ́ òun jò ni wọ́n ń pẹ ní ẹlẹ́ni ṣùgbọ́n nísìn anything goes nígbà tó tiẹ̀ jẹ́ pé àwọn níùsì tí ò múnú dùn là ń gbọ́ jù ìwọ náà imagine wọ́n ní wọ́n ń bá ọmọ kékeré lájọṣepọ̀ bàbá 70 ó bá ọmọ ọdún 6 lájọṣepọ̀ èèyàn tí ó kà á ó wá tún wá embellish ẹ̀ ó ń sensationalize ẹ̀ ó ń sọ wípé bàbá yẹn ṣe screen débẹ̀ fún ó ṣe screen débẹ̀ fún màá wá imagine screen débẹ̀ láyé yìí nǹkan máa pé ẹni náà dẹ̀ bímọ tiẹ̀ o tó náà ń ṣé nù ìyá ọmọ tí wọ́n ṣe screen débẹ̀ fún ṣé yóò dùn ṣé nù bàbá rẹ̀ ò dùn ṣé kìí ṣe pé a fẹ́ stigmatize ọmọ gan tó bá ṣe é ṣe fọ́mọ láti gbọ́ tá a bá wò bí ìbá ṣe dáa tó torí ọ̀rọ̀ owó tó wọnú ẹ̀ ó bàṣẹ jẹ́ ayé ìgbà yẹn most especially government radio you don't have to get a sponsors kó tó ṣiṣẹ́ ò ń báṣẹ́ lọ ni nítorí pé kí ni wọ́n ní ìgbóhùnsáfẹ́fẹ́ ó ní í ṣe pẹ̀lú wípé ká dáni lẹ́kọ̀ọ́ that is to educate ká entertain ká dáni lárayá to inform ká jẹ́ kí àwọn èèyàn mọ ohun tí ń lọ láwùjọ ṣé ó kàn wọ́n ní ìsìn ayé òde òní wọ́n ń yáǹkì tí wọ́n ń pè ní news fún program tán bá ti rówó bóyá kan fẹ́ ṣe crusade ní ìsìn torí pé ó fẹ́ ṣe crusade major news táwọn ọ̀pọ̀lọpọ̀ aráalé wọ́n ti gbàgbé muslim wà ń bẹ o christian wà ń bẹ o
babaláwo wà ń bẹ̀ o wọ́n à ní rán wọn á gbọ́n dànù ni. Ṣégbẹ̀ ni Muslim máa gbọ́ pé pásítọ̀ wa ń wàásù lẹ̀ wá ní kó dúró síbi rédíò yẹn kò lè dúró náà wọ́n ti gbàgbé. Àbí Muslim wá ń ṣe nǹkan lẹ̀ wá ní Christian wá jókòó nígbà tó ń retí nǹkan tó ń retí gbogbo ẹ̀ ti fọ́pọ̀. Ayé ìgbà yẹn òun kan lè ṣàdédé bọ́ sórí afẹ́fẹ́. Àìmọye èèyàn tó ṣe auditioning tẹ́mi ṣe lẹ́ẹ̀kan yẹn tó ṣe 30 times tí wọ́n gbà tọ́lóhùn yìí ò dáa ṣùgbọ́n ní ìsìn kí ló kàn wọ́n pẹ̀lú òun. Ọlọ́kàn tiẹ̀ wá ṣe options ti wà nínú ìbá ti ń sọ kọ́tọ̀kọ́tọ̀ ọwọ́ bóyá bọ́tì ni wà á tẹ̀ lórí rédíò tiẹ̀ bó ṣe orí fóònù ni o ti move from one frequency to the another. Aláǹgẹ̀rẹ́. Ọ̀rọ̀ ọjọ́ orí ìpèníjà ńlá ni. It is a normal thing either you like it or not. Mi ò sùn lọ hospital rí láti gbọ́jọ́ tí mo ti gbọ́njú ṣùgbọ́n ní 2023 mo wà hospitalized ní LAUTECH yẹn ibẹ̀ ni mo ti lọ sí hospital nílùú Ògbómọ̀ṣọ́. Ìtọ̀ ò jáde mọ́ mo ń lo kátítà nígbà náà ni Ọlọ́run pàpà gbọ́ àdúrà o wọ́n ní mo wà hypertensive tí mi ò ní tẹ́lẹ̀ wọ́n ní mo nítọ̀ ṣúgà. You can see all these things ló wá emanate tí mo fi wà lọ hospital. Mo sì ní mọ́tò méjì Nissan Bluebird station wagon Audi automatic mo máa alternate méjèèjì ni mo ta lórí àìsàn o. Despite the fact pé àwọn èèyàn dìde sí mi àwọn ọ̀rẹ́ mi nílé lóko lódò àti lẹ́yìn odi ní kí n kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ church tí mò ń lọ Emmanuel Sanctuary of the Redeemed Christian Church of God ó wà Láṣì Pastor Dàpọ̀ àwọn èèyàn pọ̀ ń bẹ rẹpẹtẹ tí wọ́n ràn mí lọ́wọ́ Yẹmí Ṣòǹdé gbìyànjú tiẹ̀ àwọn ọ̀rẹ́ mi tó wà outside the shores of Nigeria people like Wálé Oyèwọlé he was the chief nígbà tá a wà lẹ́gbẹ́ ẹlẹ́mu níléṣà ní 1985 wọ́n máa ń pè ní bọ̀bọ̀ àlínkù kódà gan òun ló jẹ́ kí wọ́n gbà mí sọ́wọ́ ẹ̀hò tá à ń sọ̀rọ̀ yìí o òun àti ẹ̀gbọ́n wọn ti gbogbo wọn wà lamẹ́ríkà ń sìn Wálé Oyèwọlé Adéwùsì náà wà ń bẹ̀ bákan náà mú ìwà bubble master gbogbo àwọn èèyàn wọ̀nyí wọ́n dìde ṣùgbọ́n gbà mú ọ̀tán bá ìyà ò tó yà lèèyàn sọ pé ẹni tó náà òun kinní kan ò tí kinní kan ó pọ̀ tó fi jẹ́ pé méjèèjì bá lọ mo wá dẹni tó ń rinsẹ̀ padà mo wá di òṣùpá lórí ọ̀kadà Feranminga mi kúrú kí n tijú irú òní táǹṣe ọmọ ìyá mi mo ti rìnrìn 40 minutes nígbà mo wá dúró títí tààrọ̀ kadà tó bá jẹ́ pé mọ́tò wà ní cars gbogbo tí màá fi débí láti ilé mi kò gbọdọ̀ jọ ju 20 minutes lọ. Ṣé ká sọ pé ẹ ní ìdí mọ́tò báyìí. Ọlọ́run ọba ń gbọ́ mo ní. Tẹ́ bá fẹ́ lọ ṣètò ńkọ́ bá lóyún rọrùn. Kò rọrùn náà ṣùgbọ́n nǹkan kan mọ́ mi lára mi ò kí n léètì débi tán bá pè mí sí o torí mo kọ ìwọ̀sí mi ń fẹ́ mo ti gbowó náà wọ́n ti fún mi lówó wọ́n ti fún mi ní venue wọ́n ti fún mi ní time kó wá jẹ́ pé gbà yẹn torí gbogbo iṣẹ́ gbogbo ti bàjẹ́ gan o iṣẹ́ MC gan àwọn tí wọ́n gbé wọ́n ti yapa síbẹ̀ bíi 10 wọ́n ti lọ dúró díẹ̀ síbẹ̀ ẹlòmíì máa wá ń rìn láìlé àwọn yẹn lórí wọ́n mọ ìdí tán fi pè é náà wọ́n wá pè é síbẹ̀ wá lè tàwọn yẹn ti wá ń ṣe wóróworó wọ́n ti ń fi gbogbo kó tó dé wọ́n ti ní wọ́n ló rán wọn lọ síbẹ̀ láì rán wọn lọ. inú mikra ẹ̀ tí ní experience bí wọ́n yọ nǹkan mọ́ yín lára. àìmọye àwọn ṣé wọ́n ti yọ fóònù mi bí ẹ̀mẹ́ta wọ́n fìbọn gbà lẹ́ẹ̀kan wọ́n fìbọn gba fóònù lọ́wọ́ mi láàrin ìdí àpẹ sí Bàṣọ̀run ń bí. Níbàdàn yìí. Níbàdàn wa mo ti wọ̀ kan rí tí wọ́n pé àtijọ́ agree iye báyìí ni màá san ó kàn rìn bí irú bíi CBN ni wọ́n sọ pé 500 mo pè fún mi mo ní ṣe bí 400 ni àṣé wọ́n ti yọ fóònù tèmi bínú bọ́lẹ̀ nígbà máa fi wò ó wọ́n ti yọ fóònù ti lọ ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní a mọ̀ pé yóò ṣe ètò dáa láìpẹ́. Lágbára Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ló ń wà káàkiri àgbáyé tí wọ́n jẹ́ olólùfẹ́ àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ ní Feranminga Babalola.
ẹ fún àwọn èèyàn lẹ́rọ ìbánisọ̀rọ̀ yín ó ṣeé ṣe kára àwọn kan nínú àwọn olólùfẹ́ yín tí wọ́n wò pé òkè Minga ṣé mọ́tò ló fẹ́ ó yá gbà kò sí ohun tọ́lọ́run ò lè ṣe. kò sí o. ẹ tiẹ̀ ju nǹkan kan lẹ̀ láàrin 1 minute náà kẹ́ tó sọ náà. ajẹ́pẹ́ àtúntì dé lórí ètò yìí nìyẹn ètò ẹ̀kú weekend fún tòní ẹ sì ti mọ̀ pé mi ò ní fún yín níṣà ẹ máa gbádùn àwọn orin lóríṣiríṣi ẹ̀fẹ̀ máa wà ń bẹ̀ àwọn àlùjọ tó ski ẹ máa mọ̀ yìí pé lóòótọ́ ètò yìí ṣe kí ni ó ta sánsán ẹ jẹ́ ẹ máa bá mi bọ̀ Sunny Adé bá mi gbóhùn sókè KSA King Sunny Adé lórí ètò bàbá nìyẹn Oǹdó nìyẹn kéètì bàbá kò dẹ̀ ní bàjẹ́ fún yín ẹ ṣe gan o ẹ̀yin tèmi ṣe wà ń bẹ̀ ẹ̀yin ti junction ẹ̀yin tàbẹ́tẹ̀ ṣe ti wà ń bẹ̀ ẹ bá mi sọ fún Yakudi pé Feranminga mo tún ti dé sí. ó yẹ sọ nọ́mbà yín Feranminga Babalola ń ga. ẹ máa pàṣẹ 08034807365 òun náà ni mo fi ń ṣe WhatsApp mi 08034807365 mi ò níṣẹ́ méjì tí mò ń ṣe tí ò bá síṣẹ́ MC kí ni ìbá fi máa sustain MC yẹn náà la fi ń gbéra àwa ń ṣe MC fọmọdé à ń ṣe fàgbàlagbà àwa yìí sì ṣe MC tí ó máa tọrọ bárà tí ó wà ní ìyàwó àbímọye ẹni fẹ́ kí ìyàwó bímọye kò mówó wá ìyàwó àbímọye lágbára Ọlọ́run ìyàwó tẹ́ ń ṣe tẹ́ ṣe níjọ́ tẹ́ ẹ bá ṣe yóò sèso rẹ̀ àwa yìí ṣe irú ẹ̀ o ìtẹ́ ẹ fẹ́ ká ṣe la máa ṣe professionally torí bọ́n ṣe fi kọ́ wa ni wọn ò fi ká máa gbowó yẹn wọn ò fi kọ́ wa ẹ̀ẹ́dẹ̀ gbádùn èdè òyìnbó àbí Yorùbá Ọlọ́run fún wa ní méjèèjì ẹ ṣé wọn tẹ́ ń gbádùn wa ẹ ṣé gan.